Àṣàbí ó ti ṣàtúnkúye omi ti fẹ́ ti ẹ̀yìn wọ̀gbìn rẹ̀ lẹ́nu o. mo ní ajá Àṣàbí orò dédé máa gbó. kábíyèsí ìgbà ọba wá ṣe lérí rẹ̀ tí òfin ní jẹ́ pé yọ̀dọ̀ gbòòlùwà ìrú ìní kẹ́ ẹ bá bójútó kábíyèsí. àmọ́ síbẹ̀síbẹ̀ náà purọ́ títí ó kú sójú eérú bẹ́ẹ̀ ni òṣìkà kú ó na ṣẹ̀ṣàrò olóòótọ́ nìkan ṣoṣo ló kú tó kú sínú pósí yẹ ẹ wo olóòótọ́ kan tó kú tá à ń sọ̀rọ̀ yìí ó ń la Àṣàbí yìí. àwọn kan ṣèbáyé bàbá mi yẹn kò lóye. ọba adékọlóye kánákáná ti wá nọ mẹ́gà ìjà ń bọ̀. ìwọ obì àtẹ̀yìntọ̀ ọgbọ́n rẹ̀ ló tẹ̀ kí omi jọba bí kan bá wo ilé ọ̀la. gbẹ́dẹ̀ sáà wọ́n ti mọ orúkọ ikú ò gbọ́dọ̀ pa mí mo mọ orúkọ àrùn ò gbọ́dọ̀ gbẹ́ mi dé. mo fi òjìngbòdò gbárùgbà alárúgbó lọ ní ìgbẹ́ lọ́rọ̀ èjì ògùn láyé. wọ́n ní bí gbó bá dí gágá tó dí gàgá ọjà afàgànà yọ. ìgbà tó ti sọ pé balaye ṣe mọ́ so bàbá ní kí gbé fún ẹ pàṣẹ tọ̀dọ̀ lélẹ̀. jagun aláyé kọ́. bàbá wà láàfin. Kí ló sọ sí? Mo promise kí lè ní tó ṣù máa track ẹ̀ down máa get ẹ̀. O get ẹ o get ẹ gbogbo wa àjọ máa dé ìrìn àjò tó bá ti dé ní ọ̀la ni. Àbágbàlagbà. yàrá yà nínú ilẹ̀ báwa ti ẹ ṣe rí. Ìyá ń bínú lọ́wọ́ ni. ọ̀nà wà lọ́dọ̀ ní wa. That's our journey now. About to do it again. I'm going to swap it here. I'm going to go to yes. ṣùgbọ́n tó kékeré kò tó rí van naija. tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ yàrá yà á máa fi fa mi gbọ́n. oṣù. So after Odoye, I'm going to swap it here. I'm going to compound which is all fence round. We compound a lot fence pátápátá. So after compound here, I'm going to gba compound here, I'm going to gba by the right. I'm going to fill in which is almost 500 acres. Wow! What the fuck? Which there is not any pillar on it. That's myself. Definitely I'm down coming. Hold on. Wow. Let me call you. Thank God. Yeah. 500 Wow. 500. Hello, sir. Just today. I will get it, sir. Good, sir. All right, sir. Papa, this is not for celebration. Papa, this is not for celebration. Oh my God. We are ready to party started. This is not for celebration.
àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion gbé wọn mì bíi python. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion tí wọ́n sínú dungeon. àwọn eléyìí rányàn tó bá dé kó caution. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion gbé wọn mì bíi python. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion tí wọ́n sínú dungeon. àwọn eléyìí rányàn tó bá dé kó caution. kó yá caution. wọ́n ní ó dọ̀bálẹ̀ ó tún béèrè question. ó ń béèrè question. ọlọ́run má jẹ́ kárógun hypertension. hypertension. ó yá wọ́n forí fọ́gù. àwọn ọmọ mi lórí ta fọ́gù. bọ́ ṣe ń gbọ́bẹ̀ lọ́ ṣe ń gúgù. ó ṣàmọ̀ ṣàkírà ojúgù. ojúgù. ó máa forí fọ́gù. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion gbé wọn mì bíi python. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion. listen tí wọ́n sínú dungeon. kò tọ́ba ti dé kó yá ferege kó yá ferege kọ́sọ́ àwọn eléyìí ojú wọn máa ń le ojú wọn máa ń le má lọ bá wọn ṣeré gèlè. ìdánte ó ti yẹ kó jápa kó gbéra kó kẹ́ra gbé bọ́dí ẹ̀. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion gbé wọn mì bíi python. àwọn stubborn jẹyàn bíi lion táwọn bíi scorpion tí wọ́n sínú dungeon. orí yìí ẹ máa lọ sùn tó bá ti wá kó jápa má lọ dúró àwọn ilé ọmọ àṣekínní ẹ fún ẹ. gbé. ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé o. ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé. ó jiyàn kò máa laṣọ lára. bẹ́ẹ̀ lè jí káwọn fẹ́ wúyá.
kí lẹ mọ̀ sí. bàbá kò sí ẹni tó gbóná ojú yín bàbá mi mọ̀ wọ́n kàn pa ẹ̀ sá. tó bá jọ̀wọ́ kan náà fún kọ̀ọ̀kan nu yín tẹ́ ẹ fi hàn láò kan lọ máa approach àwọn lẹ́mí I'll get to know màá dẹ̀ deal pẹ̀lú yín. boss ewu òrìṣà ni ajákájá kan kò gbọdọ̀ jẹ́ obì. ikú ni. Get out your kilo apple. Akọ̀gùn ọ̀rẹ́ mi. Báwo ni ilẹ̀ Mr. Kọ́lá yẹn kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀? ìgbọ̀n mo máa ní ìjẹ́ o Ọlọ́run bá mi yanjú ẹ̀ ní o Ọlọ́run bá mi yanjú ẹ̀. Ọlọ́run yanjú ẹ̀. Ó tẹ́yìn ọ̀rọ̀ ilẹ̀ ok àwọn ọmọ yẹn gangan báwo ló ṣe ń kó pẹ̀lú àwọn ọmọ yẹn gan. ó lágbára wọn manage wọn ni manage. mo kì í yan. ẹ ra bàbá. àbúrò àgbàrá ìgbà jágó. olóyè ẹ̀yin ò kí wà. jágún. bàbá mo dá. jágún. ẹbí ló ní mo pè é. èmi ò kájà rẹ káplé kí n wèrè. má jẹ́ kí bàtà ló láwọn ojú kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àtọ̀gá ẹ̀. bàbá ìgbà tí wọ́n ti wá bí tí wọ́n ti wá àròjọ fún yín kò yẹ kẹ́ ẹ dúró ṣé pè mí mọ́ ọ̀rọ̀ tí wọ́n ti rojọ́ tí wọ́n ti ro gbogbo ẹjọ́ ẹni wọn dálẹ̀ ẹ tún wá ní kí n máa wá tẹ́jọ́ rò. àgbàlagbà kì í wá ń ṣe bẹ́ẹ̀ o mọ̀ yí pé agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà bọ́tú gbogbo yẹn iṣu kan nìyẹn kí ló ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ Mr. Confrontation. abẹ́ máa pọ̀ pọ̀ iwájú ìlú ọ̀rẹ́ ṣùgbọ́n mi ò mọ ohun tó ń gbé ọmọkùnrin yìí very stubborn boy ọmọ tẹ́mi kọ́ níṣẹ́ tí mo fún ní ohun tó fẹ́ jẹ ń sìn ó ń dì mí lọ́wọ́ mú láti jẹun. bàbá jagunjagun là wá ọmọ akíní mi ò gbọ́dọ̀ sójó mi ò bẹ̀rù anybody bí bẹ́ẹ̀ ni ẹni kọ́ gbéra àwọn ọmọ máa gbé bọ́ọ̀dì. ọ̀gá ọ̀fun ní time. ó yá ọ̀gá kó máa gbé sóòlù ẹ̀. bàbá jagunjagun là wá iṣẹ́ ogun là ń ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ ẹ wo bí Mr. ọ̀gá ẹ lè kọ́ mi iṣẹ́ lóòótọ́ ẹ̀yin nìkan kọ́ lẹ kọ́ mi iṣẹ́ mo ti kọ́ ṣẹ́ kọjá ní tẹ́rọ tẹ́ bá ti tó tí wọ́n bá gbókùn yín débi Àwọn bí scorpion, tẹ́lẹ̀ ìyá wèrè ni. they want me big python. Àwọn stubborn, ṣàmù. Àwọn stubborn, jẹyàn bí lion. Àwọn bí scorpion, they want me big python. Àwọn stubborn. ẹ dẹ̀ ṣọ́ ọ̀pẹ gbogbo information tẹ fún mi kò sí mistake kankan ní ti. over 70 years of age ó ti lé lọ́mọ àádọ́rin ọdún ṣe kò tún máa sọ sọ́kùsọ gbogbo formations tí mo fún ẹ dey correct. You see, when it comes to work, I don't joke. fún àrídájú Àwọn ọmọ mi lórí ta fọ́gbò. Bọ́ ṣe ń dọ̀bẹ̀, lọ́ ṣe ń gúgù. Ó ṣàmọ̀ ṣàkúrà ojúgbò. ó dẹ̀ dá yín lójú pé ẹ mọ ẹni tó wà nínú picture yìí dáadáa. olórí burúkú ọmọ yẹn ni ẹsẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. èló mo ní mo fẹ́ kẹsàn. ó ní kí n mú 800,000 ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ plan kí n transfer owó sí ẹ nírọ̀lẹ́ nìní ó ti kéré jù 500,000 àwọn náà kàn ṣe. ẹ má sanwó kankan. I'll do this for free. Then ẹ máa lọ. Leave my car, ẹ máa lọ. Ẹ tètè máa lọ. You can go. Okay. má ṣe wèrè pẹ̀lú mi o mi ní pẹ́ padà sọ́fíìsì sí i.
Kí ló dé kóró tọ̀nà náà sọ́rí yìí dàrú ni? Àlàyé ṣáà ló ń pariwo, mo dà kórì ẹ tì í. Lórí kí ni? Ẹ kóró tọ̀nà ni mo sọ. Wá àlàyé èlò ló ní lọ́wọ́ tó ní kéṣù wá ṣeré fún ẹ. Èṣù bí báwo? Èṣù bí báwo? O ní sóríire bó ṣe bá a sọ̀rọ̀ yìí. Àwa ló tún bá a dry. Ẹ̀rù tí ẹ bá rárá. Ẹ kí ni mo ṣe fún? Doctor! Kí lè dàtí ìjọ fà? Calm down, Mr. Man. Ariwo oúnjẹ bátìrì. Ìwọ ló ń bọ́gà tiwa fà. Ṣé lórí ọ̀rọ̀ ilẹ̀ Mr. Confession? Mo ti fi gbogbo ilẹ̀ fún yín náà o. You know what? Ṣé ti yẹ yín? Ẹ lọ́jọ́ máa yanjú ẹ lọ. Òbí máa ń fún ní United States of America. United States of Bosa! Movement. Wọ́n ní wèrè gan-an ẹ ṣé wọ́n máa sùn ní jọ́sọ̀ ẹ̀ mọ̀ pé tó èèyàn gbà kọjá nínú àdúgbò tiwa. Tẹ́bàtẹ̀ tí mo ti wẹ̀ mo tẹ́ máa tẹ́ ọmọ páàkì sí ni. Ṣé àbọ̀ kò ní tilẹ̀ wà yẹn tí máa páàkì sókè mọ́tò kọjá ládùúgbò tiwa? Tẹ́bàtẹ̀ kọ́ mi láti dúró kẹ̀rọ̀ pẹ̀lú dúró kẹ́rẹ̀ lọ kú sí èyí ẹ̀ ti àbọ̀ o. Tẹ́bàtẹ̀ kọ́ mi sókè táyà táyà ìbọn nígbà kọjá rẹ̀ sọ fún ìṣẹ̀lẹ̀ tó ti sáré. Ṣẹlẹ̀ bá bá fi jáde mú parí ọ̀bá yìí bíbà yìí ni tí ó dẹ̀ ti gbé ọlọ́dẹ̀ bá ti jọ sọ ọlọ́dẹ̀ bá kọjá nínú mọ̀tò ló bá kọjá bíbà yìí. Ọlọ́dẹ̀ bá ti mú rẹ̀ ní kọ́kọ́. Yes, Mr. Man, shut up. Kí ló ṣẹlẹ̀ sí báyìí? Wọ́n bá ti jọ sọ ní. Ọ̀gá, má yọ mi mọ́ o. Ìgbẹ́ èmi tí mi lè ṣe. Ṣé ọjọ́ ògùn ṣe? Lórí ọkọ̀ máa yìí lóṣù wa ti ẹ̀wọ̀n. Mi ò pa mi bẹ́rẹ̀ mi kò bá wọ́n bí ni. Mi lè pààyàn débi pé máa. Kí ló máa ṣe fún ẹ? Fà. Ìyá take picture ma. Take picture ẹ̀. Abẹ́tẹ̀ mo ti. Ọwọ́ ń ṣòyàwó rẹ̀ ṣá. Báwo síbí ìgbà ọmọ ẹ̀? Ẹ bá ti ṣòyàwó rẹ̀ ṣá. Corporate. Mr. Man, corporate. Síbí. Ọba mi. Bàbá Jésù. Bàbá Jésù. Bọ́sẹ̀ kí mi ni mò ń dáhùn ẹnu bọ́sà náà nìṣẹ́. Mo yára. Bábí sà, ṣé ilé kan jagun? Mo sọ náà mo dáadáa. Jagun lẹ́gbọ̀n méjì. Èmi gangan lẹ́gbẹ̀ẹ́ bọ́ ti ọba kan ní wá. Mo fèsì bàrà. Ẹ máa ṣe gbọ́ fún sà. Ok. Máa ní nọ́mbà jagun Yorùbá. Nọ́mbà jagun. Ṣé o sì nǹkan? Ìrọ̀ kò sí nǹkan, wọ́n rí business náà ni. Mo fẹ́ gba nọ́mbà wọn. Ẹgbẹ́ mi wá fi ní ìdílé tó máa pọ̀ gan. Ṣé business nípa àbífà. Wọ́n nígbà tí wọ́n ti rí nọ́mbà jagun gbà kí n pè àwọn. Wọ́n lè sọ fún ẹ. Ṣòrí nípa ọ̀rọ̀ lẹ̀ no problem. Èmi gangan tí òwò èmi rẹ̀ bẹ́ẹ̀ kàṣímà ni. Ilẹ̀ lè ní ọgbọ́n ta. Ẹni orí ilẹ̀ tó bá ti rí jagun èmi ni mo nílẹ̀ yẹn ṣe ni mo fi àbúrò mi sórí ẹ̀. Kò fẹ́ ra iye hectares ó tún ju acres lọ o ní problem èmi kò bá ta. Bàbá tó yé mi náà ẹ fi nọ́mbà jagun yàgbọ́. Tí wọ́n ti jagun náà náà mo rí. Èmi náà ó kò yá mi fún mi. Ó ṣòṣì fún mi, ó ṣòṣì fún mi. Ó ti tọ́jú ẹni lọ́yẹ̀ fún mi. Wọ́n ń lọ́ọ̀kì ẹ̀jọ́ wọ́n jí kẹ́ńtì lórí. Ok, àwọn ọmọ ẹ máa ń jí kẹ́ńtì. Wọ́n lọ ṣáàdì ìgbóni ẹ̀ máa lọ jí kẹ́ńtì. Ó náà ó.
Ẹsẹ̀ ṣe ní Nàìjíríà kò lọ màmá rẹ̀ kò náà. Ok, ẹnu pọ̀ bẹ́ẹ̀. Ṣé ọmọ dáadáa? Kí ló gbọ́ tiẹ̀? Ẹ náà pé rí àbúrò ẹ̀ aládùúgbò wọ́n ṣáà láàrin. Ok, láàrin àwọn láàrin iwájú wàá ṣe ní èmi kò sùn rárá ọ̀la mi iwájú ló lọ. Bàbá mi náà! Ó pọ́sibú kí owó yẹn ti wọlé sàkáǹtì rẹ̀ tó tọ́ torí mẹ́sì bọ́ọ̀sì wá sóríire. Mo láìkí ẹ gan. Mo láìkí ẹ gan. Kò ṣe gan. Ok, kò ṣe. Ok. Mo máa gbé padà. Ẹ bá sá ẹ jẹ́ ká wọlé. Ẹ máa rárá Ẹ ṣe máa fèsì. fèsì. Ẹ mójú yìí sá. Ẹ wá sí ọ̀run. Mójú yìí. Ẹ mọ Láńre. Láàrin ṣítù èèyàn ni láàrin iwájú Adépọ̀jù àbàbá wa tán kéwì ní èmi gan láàrin iwájú ọlámi ò ní lọ sẹ́yìn ìpínlẹ̀ mọ́ láàrin iwájú o because iwájú là ń lọ. Ṣé bẹ́ẹ̀ lẹ́gbọ̀n jagun? Jagun èmi ni Kashmir náà jagun ọmọ mi ni jagun. Ṣé ọmọ ọlọ́jọ́ wa bá ń jọkàn nílé jagun tó wá bá discuss nípa ọ̀rọ̀ rẹ̀? Láàrin ọlárin iwájú ọmọgbọ́n láàrin iwájú kí ló dé láti jọ yìí àwọn tó ní ìdílé náà àwọn tó sọ yẹn rè. Bàbá ọ̀rọ̀ lẹ́kọ́ la wá bá yín sọ ọ̀gá ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa ẹ cooperate pẹ̀lú wa sà. From state side. State side. Afẹ́rí station wa. Afẹ́rí mi station. Èmi station ẹ fẹ́ rí mi. Èmi kọ́ ni mo ní bíbá yìí o bóyá ẹni tó ní bí lẹ fẹ́ rí mi o kó máa èmi kọ́ mo ní bí o. Sorry sir. Wọ́n ti fún wa information pa yín ẹ̀yin dẹ̀ láwa wá lẹ́yìn kẹ́ cooperate pẹ̀lú wa. Ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gá ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Yes, brother. Mi ò ṣe bí o mo ṣe. Ọ̀gá ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Move. I say move. Ẹ cooperate o. Ẹ jẹ́ kí pé yá yàgbọ́ náà ẹ jẹ́ kí pé yá yàgbọ́ kó pé bá yẹ kó lè ṣe ìyá yàgbọ́. Káàbọ̀ ọ̀wọ̀ kan kí ló dé tó wá lọ báyìí lájú ẹ̀ báwọn ọmọ ẹlò dá ẹdún sọ̀rọ̀ tó tẹ̀ kí kò rántí ilé no trust ẹ̀. Òtútù bẹ̀rẹ̀ pọ̀ àti tí mo lọ ní òjìjáde fẹ́sìkì fẹ́sìkì náà. Àwọn yẹn wà pa gan má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Àwọn ọmọ yẹn wọ́n jẹ́jú wáńgbà tó sì lé bọ́t èèyàn gbọ́dọ̀ máa já alájá kó sọ ajá ìlókò mo ṣe dá ọ̀rọ̀ yẹn dúró díẹ̀ pé tó bá dé. Ẹ̀wọ́ náà wọ́n mọ́ mi o. Jagun ni o. Kí ni jagun ṣe? Ibi tó bá wa fà á dé kódà ikú akọgun ọwọ́ ẹ̀ ló ti wá nítorí wípé nígbà tó wọn àtàgùn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo pe wọn jókòó mo bá wọn ṣètò ọ̀rọ̀ ó jájá ó tí àfún mi bẹ́ẹ̀ ni tó fi kúrò. Ẹ kí ẹ mu yẹ kò bá ti jẹ́wọ́ o mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan. Ìgbà wo ni mo lọ ìgbà wo ni mo dé tẹ́tí yá ń tẹnu bọlẹ̀ kiri pé àwọn ọmọ mi kí làwọn ọmọ mi ṣe ó wà lára àwọn tó ṣe fẹ́ máa rọ́pò ọmọ lọ́mọ ni ṣe fẹ́ máa rọ́pò ọmọ lọ́mọ ni. Ẹ wò ó dùn mí fún ẹ yí pé ó wà lára àwọn ọlọ́tẹ̀ o kìdẹ́ ń ṣẹ́jọ́ yín nítorí pé mo ti ń yà láò gbogbo yín kẹ́ máa wọ́dún ilé wá bá mi ló fa gbogbo àhesọ tó ń sọ yìí ló fa gbogbo àhesọ tó ń sọ yìí. Ọ̀túnba kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o. Ó rí bẹ́ẹ̀ má bá mi sọ kínní ẹ mọ̀ ń wò náà ìgbà tó ti sọ pé ó fẹ́ rí mi ẹ ṣé torí ẹ̀ ló ṣe wá kó sí. Wo tí bá ní kán rún ẹ oògùn nylon pure water wo níranù àkúlù fún ẹ. Ọ̀túnba ó lè ọdẹ ó jẹ ìròbó ṣe ti tèmi náà yóò ṣe tèmi ẹ wo tí bá wọlé tí ń bẹ lórí ìdó gbàdúgbàdú àgbowó àgbàdo lọ́wọ́ ìyá oníranù. Jẹyàn bí lion, táwọn bí scorpion, tí wọ́n sínú dungeon. Àwọn ilé ìrànyàn tó bá dé kó caution.
bóyá caution wọ́n ní ó dọ̀bálẹ̀ ó tún béèrè question. Jọ́ tó lọ lọ kí ló wá gbé mi ṣe mi báyìí tí mo kọ jókòó bẹ́ẹ̀ tó bá tọrọ kíní kí ló ṣẹlẹ̀ ọgọ́ náà sọ fún mi kí ló ṣẹlẹ̀. ṣé mi lẹ́yìn ní bíbá yẹn ni ẹ bá ń gbọ́ ẹwẹ́ máa lọ ná jọ kí ló gbé mi wá ṣe bẹ́ẹ̀ gan mo fẹ́ mọ̀. kò dé ní sọ̀rọ̀ nígbà bí ọ̀bọ àbá gbọ́dọ̀ ga ọ̀hún. ní sùúrù kí ni ṣé mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe ni ó gbé mi kúrò lé ní kí n máa bọ̀ kí wàá jókòó kí ni kò mo jókòó sí báyìí nísìn mi ò rí ọ̀gọ́ wa má jẹ́ bínú sí ẹ o. a tó débi bá kí máa wò àbí sí wàhálà mo ti ń wò. ojú wọn máa ń le má lọ bá wọn ṣeré kéde. wà ókè màá ló máa fún mi mọ́ èmi ló kọ. bẹ́ẹ̀ ṣe pè mí gbọ́ ó fọ́ nísìnyí. my dear kẹ́mi lórúkọ mi èmi lórúkọ ṣé ti gbọ́. mẹ́nu òṣì sọ kí ló ṣẹlẹ̀ ṣó gbádùn ìwọ náà sọ̀rọ̀ bíi dọ̀dọ̀yọ̀ ṣó wà ókè ó ní ní sùúrù mo ní sùúrù mo tún ó tún wá dé ní ìtúndé ẹ pè mí lórúkọ ẹ má pè mí lórúkọ ló bẹ́ẹ̀ méjì jọ gbádùn èmo rádaràda ẹ náà wàá ṣe bí ọ̀dọ̀ lẹ́ mi rò bẹ́ẹ̀ jẹun kánúkẹ́ tó máa bọ̀ ń bí báyìí. báwo wà ní o tún ti lò máa fún mi ó ṣe ń lò máa fún mi. sá àwọn yàrá àbúkẹ́ mo ti rí irú dè yàrá ẹ má wọrí ó ti wà intact sára ẹ̀ kọ́ ìgbà. hi baby. wọ́n forí fọ́ọ̀kù àwọn ọmọ mi lórí bọ́ ṣe ń gbọ́bẹ̀ bọ́ ṣe ń gúgù. oh no ṣé o ń tọ́ láti sọ fún mi pé tí bá bẹ́ẹ̀ fẹ́ wá rí boyfriend mi kí ṣe máa gba id card. calm down that's not what I'm telling you. ṣé orí bíi ti máa ti ń ṣe fàájì téèyàn bá ń wà mí bọ̀ máa ń like ọmọ notify me but you didn't do any of it now. I know but still no just tell me ṣé o expect èèyàn ni. mo expect anybody but at least tèmi náà bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ mo máa jẹ́ kó mọ̀ pé mò ń bọ̀. okay are you sure you are okay. no I'm okay seriously inú mi kàn dùn bí ṣe rí ẹ ni like seriously. kí ló dé tí wọn ò fún ẹ níbọn bá máa ń kọ́. èmi mo sọ fún wọn pé mo ò ní ìdí ẹni tí mo wà okay for now. o dẹ̀ sure. ó mọ̀ pé tí ìbá tí rí bébí mi ì lè ṣe anything but now. kí gbogbo kí ni tí wàá yọjú sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ó sure now. ọmọ yìí ni àtẹ lálẹ́ yìí. I'm ready now. Okay. But anyway ṣòwò látìgbà tó ti sọ fún mi pé ó fẹ́ gbé mi jáde wo mi lè wait rárá because me and my boo á jáde seriously. sorry a lè pariwo fàájì yẹn bí. ó sure I can't wait. Let's go. ó ti yé yín jẹ́ kí èmi débi kẹsàn fún olórí burúkú kan tí wàá tó ti wá gbowó jẹ́ gbọ́ àti kẹlọ fún olórí burúkú kan lówó kan jẹ́ kí èmi débi kẹsàn fún mi lọ. àbó bá rí mi ní ṣàṣàbòkè ọdún olórí burúkú máa wọlé ilẹ̀ wàá gbowó lọ́wọ́ láì ṣe éjù láì ṣe ṣìǹbò láì ṣe talofita. àlàyé orí sọ náà ọlọ́run ló nílé ọmọ èèyàn ló ń gbowó àṣẹ máa dé bàtà ní gbowó lọ́lé màmí bẹ́ẹ̀lì ọmọ bẹ́ẹ̀lì kí ni kí n délé sọ àgbà ẹjọ́ ká dáàkan lẹ́ka gbowó lọ níbẹ̀ àlàyé. ó ní ṣé mi gan-an àwọn ọjà ó sún mi gan-an. àbó bá rí ẹ̀jẹ̀ káwọn àtọ̀ káwọn padà ní kó àtọ̀ lórí báwa ó ti ṣe káwọn máa lọ gbà àdúgbò lákọ̀ọ́kọ́ wà lóà bẹ́ẹ̀ lọ. àwọn stubborn jẹyàn bíi lion làwọn bíi scorpion gbé wọn mi bíi python àwọn stubborn jẹyàn bíi lion làwọn bíi scorpion tí wọ́n sínú dungeon. àwọn ilé ìrànyàn tó bá dé kó caution kó yá caution wọ́n ní ó dọ̀bálẹ̀ ó tún béèrè question ó ń béèrè question ọlọ́run má jẹ́ kárógun hypertension. Hypertension, oh yeah,
144 go àwọn ọmọ mi. ọ ní kò gbéra kí ló ṣí ẹ ṣó ṣí eré ni wà ta lọ gẹ kí ló ṣí ẹ ṣó ló dúkú lélẹ̀ wà jẹ́ kí n mọ̀ kí ló ṣe ẹ ta lélẹ̀ gan. orí tọ́nà àbí tọ́nà sórí àbí kí náà ti ń pè ẹ́ ó dá wo kẹ́kọ̀ọ́ wọlé èyí ìgangan ló máa wálẹ̀ bí yẹ̀pẹ̀. jáwọ́ kí ìgbà mi orí tọ́nà. ṣé mi ni ẹ̀yin tilẹ̀ wọ́n ṣíṣí wá bá lọ́wọ́ dúmọ̀ olúmọ̀ọ́dún àbẹ̀tẹ̀ tèmi níbi tí mo wà yìí. ọmọ ṣèkà mọ ọgọ nobody fit shake am anybody shake am down. mo ti ẹ̀ kọ́kọ́ ní kọ́ wá bẹ́ẹ̀ náà kí n gbọ́ṣẹ́ wò kí n wo bó ṣe tó ìwọ náà wàá dẹ̀ mọ́ àwọn wèrè tó tún kó sẹ́yìn àwọn náà wàá ń pariwo ó try gan ẹ̀yin tí mo gbójúlé ẹ fọ́ọ̀bù gan o irú ọmọ ìgbére yìí ló ní kẹ́yìn káwọ́ sókè tẹ̀ wá gan pa àbọ̀ abálọ̀rọ̀ tí tọ́nà sórí wọ́n bí wọ́n kéko wọlé ó ti wọlé tọkú lẹ́nu oṣù ajé ó ti dandan kó fẹ́ jẹ̀wẹ̀ oṣù ikú làwà àrùn sì ni wọ́ bẹ́ẹ̀ ni ibi tí kú bá ti ń sọ̀rọ̀ ìyálàjà àrùn kankan ò gbọ́dọ̀ gbin. bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni kókó mẹ́ àrùtọ́lá ló ń bẹ̀ sọ̀rọ̀ ó débi ọlọ́dúnmọ̀ọ́dún àwà wà ṣé kékeré lọ́yẹ̀ bọ́yọ̀ fi ń ṣe ni tí kékeré bá kéèkì ṣe bí mi fàbí di yẹ ṣé òun wá yìí ni ó ti yẹ ikú ni wọ ó ti yàtọ̀ fún lèmi tí àwọn bá kọ́ ẹ fúlọ́ bàbí sí ṣé òun wá mi ni ó yà pàdé owó ẹ̀jẹ̀ kì í lọ. ògiri àlàpà kó bá lọ́ọ́ dùn wá ògiri àlàpà ajẹ́lẹ́ tó ń pèrè àwa níbi ògiri àlàpà kó bá wọ́n lù wá pa ògiri àlàpà. ó yẹ kú méjì o bá mi rọ́ wọn dà sọ́run. jẹyàn bíi lion àwọn bíi scorpion pé wọn mi bíi python àwọn stubborn jẹyàn bíi lion àwọn bíi scorpion wọ́n sínú dungeon. àwọn eléyìí rányàn tó bá dé kó caution kó yá caution wọ́n ní ó dọ̀bálẹ̀ ó tún béèrè question ó ń béèrè question ọlọ́run má jẹ́ kárógun hypertension ó yá 144 go àwọn ọmọ mi lórí ta fọ́gò bọ́ ṣe ń gbọ́bẹ̀ lọ́ ṣe ń gúgù ó ṣàmọ̀ ṣàkírà ojúgò ó máa forí fọ́gò. àwọn stubborn. ẹ wò má ta o sọ fún ọ pé mi ò fẹ́ ta plug by plug no acres ni fẹ́ ta minimum of 6 acres wọ́n bá fẹ́ ibi tó ń náwó sí ẹni ọ̀tá plug by plug. Oya ferege. Àní o máa ta. Oya ferege kọ̀ọ̀kan àwọn eléyìí. Ojú wọn máa ń le pé. Ojú wọn máa ń le. Má lọ bá wọn ṣeré gèlè. Tẹ́ni. Ìdánwò ó ti yẹ kó já máa pè padà. Gbébọ́ díẹ̀. Ṣé òun gbọ́n sí ni àbó ń gọ̀ sí? Òun bọ̀ látòde, orí mi lórí ìdúró dẹ̀ ń wọlé lọ just like that. You are sorry, sir. Kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fojú ro? Dádì ẹ mọ bẹ́ẹ̀ fèmí tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín gbà yẹn. Òun mo lọ wò ó ń sọ́wọ́ lọ síta wọ́n ti yìnbọn fún un. Wọ́n yìnbọn fún kẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ta ló ṣe? Kí ló ṣe? Mi mọ̀. Ok, kí wàá ní condition ẹ̀ báyìí? Dádì condition worst. Tẹ́ bá rí àná bí a máa ṣe yín. Ọ̀gá o, kí ló ń ṣẹlẹ̀ ń lè yìí? Ok, ẹ máa wọlé lọ. Tí n bá ṣe tán kára jọ débẹ̀. Ok sir, thank you sir. Mo ti gbọ́.
ìwọ ni kó wá bó ṣe máa ṣàtúnṣe sáàrin ẹ̀ lọ wá bó ṣe máa ṣàtúnṣe o please mi ò fẹ́ ṣẹ̀wọ̀n please. mo kàn pààyàn lásán ó dẹ̀ wá ní problem ó dẹ̀ pààyàn ni. irú ajá àwọn ilé kọ́ ló máa béèrè lọ́wọ́ akébáwo lára bàbá. ṣàmùkè pé kò understand. understand kí ni orí tán náà. má wọlé jẹ́ ká lọ má wọlé ẹ má lọ. Àwọn stubborn, jẹyàn bí lion, àwọn bí scorpion, gbé wọn mi bí python. Àwọn stubborn, jẹyàn bí lion, àwọn bí scorpion, tí wọ́n sínú dungeon. Àwọn ilé ìrànyàn tó bá dé kó caution, kó yá caution. Wọ́n ní ó dọ̀bálẹ̀ ó tún béèrè question. Ó ń béèrè question. Ọlọ́run má jẹ́ kárógun hypertension. Hypertension. Ó yá 144 àwọn ọmọ mi lórí ta fọ́gò. Bọ́ ṣe ń dọ̀bẹ̀ lọ́ ṣe ń gbó. orí tán náà ló dúró síwájú ẹ̀ orí ẹ̀ tán torí ẹ bá tán náà òun ibi tó yẹ kó tán náà sí. Who are you? Ó máa lórí láyà o àyà máa kú ẹ o kàn ò déédéé wọlé wá láì béèrè. bàbá kí ló ń ṣẹlẹ̀. ẹ rí pẹ̀yìn stupid èèyàn kọjá lára yín ẹ̀ẹ́dẹ̀ lè challenge ẹ̀ títí tó fi
wá ipò bá mi. ó yá tá a bá gúnyán nú ewé tá a bá ṣe bẹ̀ inú èpo ẹ̀pà ẹni máa jó ájó